LAGEGE mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslim Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ ẹ bá tẹ́ ń láǹfààní láti máa wo ìkànnì Muslim Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslim Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslim Light TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. So Yarubu yẹn ibẹ̀ ni Yorùbá ti jáde nílẹ̀ Yemen torí pé ẹja ni wọ́n ń pa ará Yemen ẹja ni wọ́n sábà pa etí odò ni wọ́n wà ẹja tí wọ́n ń pa ní ló sún wọn káàkiri ni wọ́n fi lọ East Africa ètè tí Africa East Africa yìí náà fi pọ̀ lọ East Africa náà fi wọ East Africa East Africa tí àwọn ará Yemen Lárúbáwá wọ̀ ló bí èdè Swahili so èdè Swahili èdè Lárúbáwá ló ń jẹ́ Swahili coastland àbí kí lẹ́ ń pè òun ni Swahili so bá ṣe ń fọ́nká ní ẹ̀tọ́ ń dé kíní tí wọ́n ń dé èdè Swahili yẹn títí dọ̀lá lẹ máa bá almost about 70% yẹ Arabic purely èyí tí wọ́n ń pè muallimu lédè Lárúbá ni wọ́n fi ń pè Tanzania ìyẹ́rẹ̀rẹ̀ ní muallimu kí náà ń pè muallimu ní Lárúbá teacher náà ni wọ́n ní èdè Swahili teacher ni ó pè muallim tí ó yàtọ̀ bẹ́ẹ̀ ni tẹ bá rí àwọn èdè míì tí ó bá jáde nínú àwọn èdè wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹni tó bá gbọ́ Lárúbá ni ó máa píkì pé Arabic lélẹ̀ tí wọ́n lú rárá so àwọn tó kọjá sí láti bí tí odò kan máa wé odò kiri làwọn tó kọjá sí tí odò Nile tí wọ́n fi sọ̀kalẹ̀ lọ tán fi désàlẹ̀ ní Aswan tí wọ́n fi ń jẹ́ Nuba ìran kan ní tó jáde dóò náà jáde láti Yemen so tàwọn tápà tó di Nuba náà wọ́n ń pè Nupe so táwọn èyí ń bá kọ́ wípé kíní kìí ṣe ń gbà tí wọ́n dé ibi tí wọ́n wà ní ìsìn ní Niger State Nupe ibẹ̀ ló wá bí Yorùbá ibi tí so ẹ̀yìn o kí níbo ní gbogbo kálukú wà tí wọ́n sọ̀rọ̀ sáwọn ilé ẹni tó kọ kalẹ̀ ó kọ níwé ni ẹ lọ wá ó pè ní how Yoruba people originated from Nupe ìwé ìtàn ni ó dẹ̀ kọ síbẹ̀ ó sì fà àwọn fàtí ẹ̀ síbẹ̀ ó tún wá rí fà sáwọn òpìtàn Yorùbá gẹ́gẹ́ bí Professor Saburi bí ò bá kú àti Professor Sowande àbí kí ni wọ́n pè gbogbo àwọn wọn ni ẹnìkan kan ò ṣe Professor Saburi bí ò bá kú òun sáìtì Professor Saburi bí ò bá kú wípé ó kún pẹ̀lú wípé Nupe ni àwọn ti wá Nupe ni Yorùbá ti dìde so ẹ̀yìn Sowande náà ó sáìtì Sowande ó sáìtì Àjàyí Ayọ̀ Àjàyí historian ó sáìtì ẹgbẹ́ gbogbo àwọn eléyìí ó sáìtì reference wípé wọ́n gbà wípé Nupe l'origine Yorùbá so tẹ́mi bá wá ń sọ̀rọ̀ nísìn kí lábọ̀rọ̀ wá máa takò èmi pé kémi má sọ̀rọ̀ so ṣe bí diversity by
àbí various theory nínú history Yorùbá bó ṣe wá yẹn ló dáa, àbí kí Yorùbá jókòó kẹ́ yọ fiction kúrò, kẹ́ yọ mythology kúrò, kẹ́ mú original. Otherwise pẹ̀lú mythology yẹn làwọn tó bá fẹ́ wọlé máa sọ̀rọ̀ míì sí, wọ́n á dẹ̀ máa rí gbé wọlé. Ẹ wá ní dispute yẹn, ẹ lọ bá wọn yẹn jà. Èmi tí mo sọ pé ilẹ̀ ibìkan yìí ṣe ilẹ̀ Yorùbá, ṣé mi ni mo wá fẹ́? So empire Yorùbá dà, empire Ọ̀yọ́ dà. Ìwọ̀n ọmọ kan tán ń pè lẹ́ empire ni. Òyìnbó gbọ́tàn Yorùbá kò sí mọ́ Yorùbá nù kankan títí tó òyìnbó fi wọ Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ni. Àwọn ìtàn àwọn empire tó rinlẹ̀ láyé tó wọlẹ̀ tó ṣe láyé ní gbogbo West Africa yìí, Songhai empire, gbogbo ayé ló mọ̀, gbogbo ìtàn ló kọ kalẹ̀. Songhai, Mamlakatu Songhai empire, then Mali empire, Borno empire, Ghana empire. Imtidad wọn Ghana empire láti gbogbo Borno lọ títí tó fi dé Ivory Coast. Embolo empire Aláàfin ti bẹ̀rẹ̀ embolo dé. Empire Ọ̀yọ́ empire. Samuel Johnson ló kọ́kọ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ empire, kò sínú tàn. Mali empire ó gbajúmọ̀ tó yá pé inú ọba tí Mali empire produce ni Mansa Musa, the richest man in the whole universe, tó worth $800 billion, àbí trillion, more than that, ní owó tó ní. Ó rìn lọ Mákà ni, ó kó èèyàn lọ, ó sì kó góòlù dání lọ ni. So àwọn orúkọ ni ẹ sọ empire Ọ̀yọ́, níbo ló ti bẹ̀rẹ̀, níbo ló parí sí? Ká máa sọ pé Yorùbá máàpù Yorùbá lọ, ó dé Benin, ó dé Ghana, ó dé Ivory Coast. Mọ̀ nǹkan tẹ́ ń sọ ni. Yes. Gbogbo Yorùbá tó wà nínú Benin ń bẹ̀ lájàṣẹ́, gbogbo wọn ni wọ́n níbi tí wọ́n ti wá. Àwọn tó wá láti Ìjẹ̀bú wà, àwọn tó wá láti Ìlọrin wà, tí wọ́n padà tẹ̀dó síbẹ̀ tí wọ́n dọmọ Benin. Wọ́n ṣòwò lọ ni. Àwọn tó lọ Ivory Coast, ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ Ògbómọ̀ṣọ́, ọmọ Èjìgbò ni wọ́n, kálukú wọn ló mọ́lé. Rárá. So ilẹ̀ Jùlá nílẹ̀ Ivory Coast, èdè Jùlá ni wọ́n sọ láwọn tó nílẹ̀. Sierra Leone dẹ̀rí tẹ bá ń lọ Sierra Leone pé kìíní kan, àwọn tán kó lẹ́rú láti Nàìjíríà ń bí, láti ilẹ̀ Yorùbá ń bí, tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Brazil, tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Amẹ́ríkà, tí ogun ẹ má kó ẹrú mọ́ tó dé bá wọn, tí wọ́n ti kó wọn sínú ọkọ̀, tí wọ́n dà wọ́n lẹ̀ ní Freetown. Àwọn nìran ẹkú. Àwọn ìran ẹkú, ṣe ẹ̀mọ̀ ẹ́kẹ́ Yorùbá ló wá ẹ̀ká àsán ẹkú kìíní o, náà fi ń pè wọ́n ní ìran ẹkú. So àwọn ìyẹn wọ́n dàgbà síbẹ̀, wọ́n dìbẹ̀ ní tí wọ́n ṣe kìíní wọn. Àwọn míì padà wálé. Inú àwọn tó padà wálé ni Àjàyí Crowther, inú àwọn tó padà wálé ni Samuel Johnson. Ọmọ ẹrú ni wọ́n. So ṣé ilẹ̀ Yorùbá ló débẹ̀ ni, àbí àwọn tán kó lọ tí wọ́n kàn dà wọ́n síbẹ̀? Wọ́n bá sì ń sọ pé ilẹ̀ àwọn dé Brazil, empire Ọ̀yọ́ dé Brazil, torí àwọn ẹrú tán kó lọ Brazil làwọn èyún ní náà tí wọ́n kó wọn lọ sóko òrèké tí wọ́n lọ ṣiṣẹ́.
so ká má wá ṣe kí ní pé dákẹ́ o ẹ má sọ̀rọ̀ Yorùbá o sacred ni ṣe nǹkan èèwọ̀ ni so nǹkan tá ń sọ yìí ṣé kìí ṣe mímọ̀ ni so báwo la ṣe fẹ́ dákẹ́ lórí mímọ̀ báwo la ṣe fẹ́ gba òstúrà àwọn mythology tí ó lọ myth tẹ́sìn wá sì sọ pé ká kọ́ kalẹ̀ káàkàrá so tàbá pé ókè kíní tí kínílẹ̀ ń pè ká má lọ ká má ya ká má ṣe ẹni tó bá fẹ́ ya kó lọ ya but nǹkan tá ń sọ fún yín ni wípé tí ò bá gbọdọ̀ jókòó rí gbogbo àwọn tó ń pariwo ẹ̀yà ẹlọ kí yóò bá lọ Oòduà nation kíníkan mo sọ fún yín pé ọ̀tá Yorùbá ni wọ́n ẹni ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ẹlòmíì politics ni àwọn politician àwọn failure àwọn tó ti faili tí wọ́n wọ́ ti anything nínú ìbò owó dẹ̀ ti pọ̀ owó ti wà ń ta lọ́wọ́ wọn rẹpẹtẹ so wọ́n sponsor àwọn èèyàn pé ẹ̀dàrú ẹ̀dà gbogbo ẹ̀rú ṣe bí kan nú wọn nínú àwọn politician yìí ló ń sọ wípé àwọn Fúlàní Usman Danfodio Empire ni wọ́n fẹ́ gbédékò mi ò ní dárúkọ ẹ̀ bọ́tí ẹmọ̀ ẹlẹ́nu wèrèwèrè kan báyìí ni politician ni bí ẹnìkan tó ní skọ́skọ́ lórí báyìí lóhun so kò mọ̀ nǹkan tó ń sọ irú ẹ̀ ó tún sọ̀rọ̀ Islamu ó ń sọ pé àwọn kan Shia Sunni kí ni wọ́n mọ̀ ń pa Shia kí ló mọ̀ ń pa Sunni kí n tiẹ̀ èyí ṣe mùsùlùmí àwọn ẹ̀yẹn lẹ́nu sọ wípé Nàìjíríà zoo ni kìníkan ókè zoo ni zoo òun ló bí ẹ òun ló fún ẹ lóúnjẹ òun ló tọ́ ẹ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti rówó ibẹ̀ ló ti náwó nínú zoo tó wà tàdẹ̀ má play into their hands òun lè mí òun ni mo sọ so ọ̀rọ̀ tí mo ń sọ yìí yóò sì ṣẹ́kù ilal abad sayazkuruni qaumi idha jadda jadduhum wa fi laylati adh-dhalma'i yuftaqadu al-badru sayazkuruni qaumi idha jadda jadduhum tí wàhálà bá mú wọn dọ́rùn tán pátá wọ́n rántí ọ̀rọ̀ tí mo ń sọ yìí wà fi laylati adh-dhalma'i tó bá di lálẹ́ tó kùnkùn bá ṣe birikiti tó tí ó sí oṣù ń ta tí ó sóṣùpá ń ta ìjọ náà láàmà yìí pé kò sóṣùpá nínú covid tó kọjá lọ yìí ẹ̀yin Yorùbá lẹ jáde lẹ́kọ̀ọ́ yìí EndSARS ẹ̀rùn lọ́rin tọ́lọ́pàá ṣe dà èmi èyí tí èmi pẹ̀lú wọn mi tí ẹ fẹ́ ní ẹ̀rùn mi kí ń fẹ́ ní encounter kankan pẹ̀lú wọn àwọn tó dá wà ń bẹ́ o ọlọ́pàá dáadáa bọ̀tọ̀ ọlọ́pàá Nàìjíríà ó bàjẹ́ débi wípé tàbá máa ráwọn tó dá bóyá 10%. Ya farabalẹ̀. So EndSARS apariwo ẹ̀
kò sẹ́ni tó ní ká má protest tí a bá rí nǹkan tí ó tẹ́ lọ́rùn. Democracy láwà, so protest yẹn lè protest, but kò sí protest kan ní advanced country tí wọ́n fi bà nǹkan jẹ́. So abọ́ta ẹ wo gbogbo nǹkan tí wọ́n ṣe. So tí ìwọ tó ń sọpọ́ọ̀tì ipé kọ́lọ́pàá kúrò ń ta kọ́lọ́pàá ṣe kìíní, àjásí pé criminal ni. Bí wọ́n ṣe burú tí wọ́n dá yẹn, ẹnu ipé wọ́n ti ẹ̀wà ń ta yóò kọ́ bu aburú àti wà bàjẹ́ díẹ̀. But infilatul am, kí gbogbo ẹ̀ kó má sí security mọ́, kí gbogbo ẹ̀ kàn dojúrú, kó bọ́ sí anarchy. Lè tó yá sí pé fátírà yẹn ẹ wo iṣẹ́ àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ ogun wọn, tí wọ́n lọ dáná sun gbogbo nǹkan wọn, tí wọ́n bà nǹkan jẹ́. Ṣé SARS làwọn yẹn ni? Ókè gbogbo nǹkan tó àlékò yìí tí Èkó lè fi ṣe fáàrí tẹ́kò jẹ́ kan núlẹ̀ Yorùbá, àbí tẹ́ bá sọ pé Èkó yóò sí núlẹ̀ Yorùbá mọ́. Monument tí ó sí ìlú mi, kò sí state mi, ṣé àwọn èèyàn ò envy yìí? So wọ́n dẹ̀ ń lò yìí, àwọn Ìgbò ń lò yìí, ipé ẹbà jẹ́ ọyẹ kún wọn iPob wọ́n fẹ́ lọ, so kí Yorùbá náà máa lọ. Ṣé ẹ mọ̀ ipé Ìgbò ń tàn yìí? Ìyà tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín òun lẹ́ ń kó sí yẹn. Èyí tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín tẹ́ jókòó kẹ́ ronú. So tí Ìgbò lóun fẹ́ lọ, wọ́n gbé iPob wọn kalẹ̀, wọ́n ṣe kìí ṣe nǹkan rí ń jọ àkọ́kọ́ tí region wà kóyìnbó tó lọ, kí a tó gbòmìnira àtìgbàtà gbòmìnira tán. Ṣé bí gbogbo kálukú ilẹ̀ Yorùbá yìí, Awólọ́wọ̀ ó béèrè fún wípé kí region kọ̀ọ̀kan dúró, kí ó ní autonomy tiẹ̀. Òyìnbó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún yín, ó sì gbé kalẹ̀ north dúró region ẹ̀ẹ́kan wà ní kíní. So north ní nǹkan tó ń ṣe, owó tó bá pa, owó tó ṣe ló fi ń develop state ẹ̀, ló fi ń develop region ẹ̀. Ní west ń bí, owó tí western region bá pa, ó fi develop western region. Wọ́n lè lọ yáwó, wọ́n lè lọ gbowó ń ta, wọ́n lè lọ negotiate ń ta gẹ́gẹ́ bí region. Kí ni Ìgbò ṣe fún Yorùbá nígbàtí wọ́n dìbò tán? Tó yẹ pé kò sí gẹ́gẹ́ bí parliamentary system, kò sí clear cut victory fún party kankan, àfi kí wọ́n májì papọ̀ lẹ́fi lè ní majority nínú house, nínú parliament. Kí làdéhùn láàrin Awólọ́wọ̀ àti Zik? Tó yẹ pé àwọn ni wọ́n fẹ́ kárí, àwọn ni first second. Zik papọ̀ mọ́ Haúsá, ẹ dákun, ìṣe wo ló ń da Ìgbò papọ̀ mọ́ Haúsá tẹ́lẹ̀ wá látẹ̀yìn? Yorùbá pẹ̀lú Haúsá yìí láti ìjọ ń bọ̀ dáadáa. Haúsá ló ń jobi, Yorùbá ló ń gbìn. Ayakumullah. So gbogbo ilẹ̀ Yorùbá ìkòsíbí tẹ́ẹ̀sì rí Sábóngèrè Haúsá máa dúró tí wọ́n bá ń kọjá lọ sí
Ghana níbi wọ́n lọ ṣòwò wọ́n fẹ́ lọ kó obì gbàǹjà obì àbàtà mọ́ra wọn tí wọ́n lọ gbogbo àwa abágége yìí ní ọ̀pọ̀lọpọ̀ bí ààyè ló kó obì ṣẹ́ẹ̀dì níbi rélùwé ń bẹ̀ ni wọ́n ti ń di obì tí rélùwé ń gbé lọ sí north bẹ́ẹ̀dé Ìbàdàn ẹ̀bà sábó Haúsá ló wà ń bẹ̀ bẹ́ẹ̀dé Ṣàgámù ẹ̀bà sábó Haúsá ló wà ń bẹ̀ bẹ́ẹ̀dé Kòyí bẹ́ẹ̀dé kíní Abẹ́òkúta so tó fi hàn yí pé kóyìnbó tó dé ní ìtajà rajà ló ti ń dà wá pọ̀ sọ̀ṣẹ́rù ẹ̀ ló ń dà wọ́n pọ̀ pẹ̀lú Ìgbò so ó sì tẹ́ Haúsá lọ́rùn kó bá Yorùbá ṣe ju kó bá Ìgbò ṣe lọ fáktì là ń bára aṣọ but kí ni Zik ṣe ó lọ papọ̀ mọ́ wọn ó já ó lọ́wọ́ jù sẹ́gbẹ́ kan ó tàn ó hàndì ẹ̀ òun sì lọ wọ́n lọ ṣàláyànsì so ó tẹ́wọ́ gba presidency yẹn tó já sí pé ceremonial ó sì tẹ́ lọ́rùn with the hope yí pé àwọn Haúsá yìí ẹ̀kan náà làwọn máa override wọn níjọ́ náà lọ́hùn fíkra Ìgbò nù ní kò síran bàntún ayata ẹjẹ́ ká àyà yẹn inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi